mo fẹ́ rí yín náà àǹtí yẹ kí n bá yín sọ̀rọ̀ àǹtí kìíní kan náà ọmọ ilé ìfẹ́ kó bá mi nàtọ́rẹ́ mi àwa ní pírọ́blẹ́mù tó wáyé ni pé tí ìyá tó ń fẹ́ mi tó bá ti ní kí n wá a máa ní pírọ́blẹ́mù a ní kí n má sùn bẹ́ẹ̀ gbogbo náà lẹ́yìn tó fẹ́ òun kì í sùn tà toró lọ́kọ sílé gbogbo mọ̀ kó mọ̀ yóò nọkọ náà ó ní kéde kan ó máa bá tún ní kí n tó pe ọmọ tó wà ń jọ yẹn tàjọ ṣe torí sàn ó ní kí n pe wá mo lọ́mọ wò ni ó lọ́mọ tàjọ sí mo ní ọmọ yẹn ò sí ara ní rárá ó ní no mo ní òkè ṣé kí n pe ọ̀rẹ́ mi tàjọ ń gbé wá pé lẹ́sìn òun náà ó ní what do you mean ṣé ẹjọ́ máa practice ẹ̀ mo ní no mo kọ́ rárá ó ní that means you guys practice at home mo ní no now ẹni kí n pè yàn wọ́n tí ní kí n pè wọ́n kò sí around mo bá ní okay má pẹ́ níbodè wá má worry do it together àbá ṣe nǹkan tá a máa ṣe. ó wá di pé téèyàn bá láàmì mi kì í enjoy ní àti ṣù ajá ọ̀rẹ́ mi yìí mo bá sọ fún mo ní mo ti ní feelings fún ajá kẹ mo ní ṣó máa jẹ́ ta pàdé nígbà tá ń bọ̀ mo ní ajá yẹn torí pé woman tí mo ń ṣe yẹn ó máa láìkẹ́ ajá máa láàmì ní gbogbo ìgbà níṣẹ́jú òun ó ní pé wọ́n sì ní wá ìlàjà ó ní rárá o ó máa láìkẹ́ ó ní kí láti máa ṣe báyìí mo ní tí máa lọ tí máa rájá báyìí pé ajá yẹn tàtàtà yẹn bá ajá tó máa nà sílẹ̀ tí wọ́n kì í panudé tó máa ṣe tí wọ́n panudé yẹn tó ń bá rí báyìí ó lára àwọn òkè ń balẹ̀ mọ́ ó náà ti ṣe má ṣe ó lẹ́nu bá gbé karajá ó là bàrájá fúláàtì là ń gbé pánkólì wa àṣe ilé ajá mọ́ bẹ́ẹ̀ àṣe ìbẹ̀lẹ̀ ajá yẹn máa ń sùn àbẹ̀rẹ̀ sí ń tọ́jú ajá àṣe wọ̀dọ̀ yá pálọ̀ dọ́ọ̀gì ajá tá a kọ́ rà láàkọ́ ajá yẹn wọn lájá yẹn máa ń burú tó bá dàgbà pé kinní kan apẹni tó tà fún wa ní kó wá gbé afẹ́ pálọ̀ dọ́ọ̀gì àwọn ajá wa tó máa kéré yẹn afẹ́ pàtó yá àbẹ̀rẹ̀ sí ń train ẹ̀ á tún lè plate ajá yẹn bẹ̀rẹ̀ sí ń lé kí wa bẹ́ẹ̀ ni tó yẹ bá ń lọ́rẹ̀ mi lọ́wọ́ aláìmí náà pàtó yá abẹ́rẹ́ pálọ̀ dọ́ọ̀gì kan sí ojì méjì àwa ń bọ ajá à ń ṣe gbogbo ẹ̀ àti ṣeun pàtó yá ọ̀rẹ́ mi bẹ̀rẹ̀ sí sickness pọ̀ débi pé èmi ni mo ń tọ́jú ẹ̀ mo pe àbúrò ẹ̀ tó máa lọ ìyẹn ní ká fún kí n máa gbé bọ̀ mo gbé sí mọ́tò mo gbé lọ láti mo gbé débẹ̀ wọ́n tẹ̀kẹ̀ kò sí test tá a ṣe bí ó ti ní HIV wọ́n ní kò ní HIV àti ṣeun ó wá kó èmi nìkan mo gbé lọ sọ́dọ̀ wọ́n tọ́jú ẹ̀ ń bẹ́ẹ̀ èmi ti ṣe medically kò work mo pe wà tó jẹ́ èmi nìkan ọmọ tó ń ṣe tíṣà yẹn ó máa ń wá ó wá di wípé àwọn èèyàn sọ fúnra wọn tí n bá wá lọ mọ́ wà láàrin àwọn obìnrin bí àmú lọ ṣerun mi ni o àbọ̀mọ̀ kan ṣe wá sí wáyà ọyàn ìyọba ìmọ̀ ní ọyàn ẹ̀ yìí àní ẹbí ṣe ń tọyàn bí ọkùnrin ó wá di kó àyìn bẹ̀rẹ̀ sí fúnra sí mi bí lesbian ni mí ilé ibi tá à ń gbé mo kúrò ń bẹ àwọn tó wà nílé mi ní Ìkẹjà mo ní kó kúrò ń bẹ kó mo fẹ́ wá gbé bẹ́ẹ̀ mo mú àti mo máa lọ ń bá mo ṣe nọ́mbà gbà tó yá wọn náà fẹ́ travel àwọn fẹ́ lọ bá àwọn ọmọ àwọn pé ajá àwọn yìí àwọn máa tà nítorí kò lè tẹ̀lé wọn lọ sí Amẹ́ríkà àbí mo fẹ́ mo ní ajá yẹn èmi àti ẹnìkan lájọ wà nílé ajá yẹn máa lámi mo fún oúnjẹ ayé mi wá di ìdojúbolẹ̀ mo lè wọ́n tàbá yìí o tára bá ti rìn mí mo tún lọ dé nìyẹn ó máa ń travel wọ́n fún mi ní nǹkan o mo dẹ̀ máa ń lọ sí club àwọn lesbian yẹn torí ara ọ̀rẹ́ mi ò yá
so àti lọ bá ẹni tó bá ṣe yẹn lọ́kọ sílé o mo wò pé àbí mo máa lò lò ní èrò ọkàn mi o bí mo bá yín sọ̀rọ̀ bóyá wọ́n lò ọ̀rẹ́ mi ni bóyá Ọlọ́run ló fà kó ṣe o ó ṣáà máa ń gbẹ ìgbà tó yá ó di pé kò reason dáadáa mọ́ tí n bá lọ wò báyìí tó bá rí mi báyìí I need babe pray for me I don't want to die but I see death every day but what happened to you kí ló ṣe é a ní òun ò mọ̀ àti ṣeun a ní òun ò mọ̀ nǹkan tó ṣe òun a ní kò yé òun a béèrè bí àwọn lò ní wọn lò ó ẹni tí ìgbà tí tó ń ṣe travel láàrin wọn kò sí ẹni tí mo fojú jọ ẹni tí mo fojú jọ tí n bá ní kí n lọ bá máa ń lọ bẹ̀ o tí n bá lọ wọ́n máa àtẹ́ǹsì mi kí n fẹ́ mú nǹkan 1 million wọ́n máa àtẹ́ǹsì mi wọ́n bá mi ra ọ́n díso bò kò sẹ́ni tí màá ti di ó fẹ́ rárá torí ẹni tí mò ń fẹ́ tó lọ yẹn gbogbo wọn bẹ̀rù ẹ̀ gan ó dá pé òun ló máa ń fún wọn ní àwọn líǹkì oríṣiríṣi mo lọ Dubai mo lọ wọ ọmọ mi mo ti ní ṣọ́ọ̀bù mo ti ń ta ṣọ́ọ̀bù mo lọ́fíìsì kékeré ṣọ́ọ̀bù mi ibi àtajà mi ni tó bá ti bọ́ọ̀lẹ̀ ọkùnrin kankan wù mí mọ́ àwọn ọmọ iṣẹ́ mi gbọ̀n pátápátá ni mo ti dó tán èmi ni wọ́n máa lọ mo ti ń cast tí n bá kí ìyàwó lẹ́ẹ̀mejì ọkọ̀ àbájá lẹ́ẹ̀kẹta lémi mo wà ní Ìkẹjà èmi mo ní Ọlọ́run fi yẹn bò mí lásìkò mo ti ń cast 3 bed èmi nìkan nú ẹ̀ ṣé mo lè mú àwọn ọmọ mi wá sínú ayé bẹ́ẹ̀ tí mò ń live mi lè mú àwọn ọmọ mi wá àti ṣeun mi lè kó àwọn ọmọ mi wá síbẹ̀ ayé kọ́ ni mò ń live ọ̀rẹ́ mi wà ń bẹ́ẹ̀ nínú sọ́jọ́ kan ibi iṣẹ́ ni mo wà mo wà ní ṣọ́ọ̀bù mi ló bá pè mí pọ̀ rẹ̀ mi kú mo gbéra mo mú ajá mo lọ sílé mo fi sínú kéèjì mo bá lọ ìgbà tí màá dé mo lọ síbẹ̀ mo débẹ̀ mo fún ní last respect mo kúrò ń bẹ̀ mi ò lè drive lọ mo kàn park mọ́tò ni mo wọ mọ́tò lọ ni torí wọn ni wọn máa sún lọ ìlú wọn náà máa lọ sínsìn wọn kọ́lé kan lọ́wọ́ ìlú wọn mo lọ síbẹ̀ mo fún ní last respect ìgbà tí màá padà dé ajá mi ti kú ọjọ́ ni mo bá ní kejì mi lè wọnú lé mi mọ́ mo lọ lọ́ọ̀tì sóòtẹ́ mo kọ́ ọmọ tó ṣe tíṣà yìí mo ní kó wá bá mi bẹ́ẹ̀ mi lè bá ṣe anything akànjọ sùn torí ẹ̀rù ń bà mí aṣọ sùn àtìlẹ́ mọ́ mo fún ní 20k mo ní ṣe máa wá sùn tì mí lọ́la ó ló máa wá mo ní bíbá ẹ̀kọ́ kó jẹ́ kó wá sílé mi ní Ìkẹjà ó ló máa wá ó wá mi lè bá ṣe anything wá sílé mi ní Ìkẹjà òkò ajá tí mo bá ń bẹ mu pa àwọn àbókè máa mi gbájà yẹn ń gbé sọnù wọn clean bẹ yẹn bọ mi wọlé mi wọnúlé mo lọ ṣọ́ọ̀bù mo lọ lọ́jì mo lọ ṣọ́ọ̀bù tí ń ta aṣọ mo ní oríṣiríṣi àwọn kan and God has been helping me mo ń ta on this mo ń ta gbogbo ẹ̀ Ọlọ́run dey help me kódà bó ti ń kọ́lé síbò mi Ọlọ́run help me àmọ́ mi ò gbégbé ayé téèyàn gidi ń gbé mi ò gbé ìgbé ayé téèyàn gidi ń gbé ìgbé téèyàn gidi ń gbé ni pé ó lọ́mọ ọmọ tí mo bí ó wà lámẹ́ mo lọ sí Dubai lọ́hùn bí ẹ̀ẹ̀mejì ó ní wọ́n lọ sí Amẹ́ríkà kí n sáyẹ̀nsì déjọ́ pé èmi ni mo gbé ọmọ fún wọn fọ́ bọ̀wé wọ́n gbé àwọn ọmọ méjì tí mo gbé láyé lọ́rùn ó gbé wọn lọ sí Amẹ́ríkà ìyẹn ẹ̀gbọ́n ọkọ mi gbé wọn lọ sí Amẹ́ríkà àǹtí ṣeun mo ń pè wọ́n gbé fóònù fáwọn ọmọ mi mo ní mo fẹ́ wá wọn náà máa invite mi mo máa lọ fún invitation wọn lọ ráwọn ọmọ mi máa kí wọn máa padà wọn á gbé ìgbé ayé tó kúrò ọmọ yìí ó máa sọ́dọ̀ mi bá mi dáná bá mi fọṣọ
mo dẹ̀ tó bẹ̀rẹ̀ sí smoke